Àwọn àgbà orílẹ̀-èdè Nàìjíríà káàkiri gbogbo ẹ̀yà tó wà ní ilẹ̀ Nàìjíríà, ìyẹn ẹ̀yà Yorùbá, Haúsá, Ìgbò àti Ìjọ́, wọ́n mà ti ń sáré kiri lórí bí wọ́n ṣe máa ṣe àtúntò òfin orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọn yóò gbé òfin tuntun jáde, tó sì jẹ́ pé lẹ́yìn tí àwọn àgbààgbà náà tó ń ṣe ìpàdé pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ti fi ìpàdé sínú oṣù kẹrin tá a fẹ́ wọ̀ yìí láti bá àwọn aṣòfin l'Àbújá, ìyẹn àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré tó ń pè ní National Assembly. Wọ́n ti ń gbáradì láti bá wọn ṣe ìpàdé nínú oṣù kẹrin tá a wà yìí. Ẹgbẹ́ àwọn àgbà náà tí wọ́n ń jẹ́ The Patriots, tí ẹni tó jẹ́ akọ̀wé àgbà àjọ àpapọ̀ àgbáyé, Secretary General of the United Nations tẹ́lẹ̀, alàgbà Emeka Nyauko tó jẹ́ alága wọn, àwọn ni wọ́n mà ti ń sáré kiri pé òfin ọdún 1999 tá à ń lò lórílẹ̀‐èdè yìí, òfin burúkú ni òun ló sì bà ayé orílẹ̀‐èdè Nàìjíríà jẹ́. Òun ló jẹ́ kó rí bí nǹkan ṣe rí nítorí òfin àwọn sójà ni, tó sì ní kórílẹ̀‐èdè Nàìjíríà ló lè lọ síwájú àfi kán ṣàtúnṣe sí òfin ọdún 1999 kí gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan jókòó kí wọ́n ronú lórí òfin tí wọn yóò máa lò, èyí tí yóò mú kí ìṣọ̀kan, ìtẹ̀síwájú àti ìdàgbàsókè kó bá orílẹ̀‐èdè Nàìjíríà. Yàtọ̀ sí alàgbà Emeka Nyauko tó wà nínú ẹgbẹ́ The Patriots, àwọn míì tó wà ńbẹ̀ tán jẹ́ gbajúmọ̀ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà, ó ní Ike Nwachukwu, Tanko Yakasa, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, olórí ọmọ ogun ilẹ̀ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Àlàní Akínrìnádé, Anya Idika Kalu, Obiageli Ezekwesili, Phillips Asiodo, Pat Utomi, Solomon Ashimota, Olisa Agbakuba, Obongata, Anthony Kila, Labaramaku àtàwọn míì bẹ́ẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún tó kọjá, ìyẹn August 9, 2024, ó ní àwọn àgbààgbà inú màbá Tinubu ṣèpàdé ní ilé ìjọba l'Àbújá, níbi tí wọ́n ti jẹ́ kó di mọ̀ fún yín pé àfi káwọn tún òfin Nàìjíríà ṣe o, bí bẹ́ẹ̀ kọ́ eku ò lè ké bí eku, ẹyẹ ò lè ké bí ẹyẹ, ọmọ èèyàn náà ò sì lè fọhùn bí ọmọ èèyàn. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Tinubu náà gbà pẹ̀lú àwọn àgbààgbà yìí ìpè òfin Nàìjíríà ọdún 1999 náà ò bọ́ sí rárá, àti pé àtúnṣe gbọ́dọ̀ wà, ṣùgbọ́n tán ló sọ fún wọn pé bí àtúnṣe yóò bá wá, ó gbọ́dọ̀ ní ọwọ́ àwọn aṣòfin nínú. Eléyìí ló fẹ́ jẹ́ kí ẹgbẹ́ àwọn The Patriots yìí kán ṣèpàdé pẹ̀lú àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin nínú oṣù kẹrin tá a wà yìí, tó sì ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìpàdé yóò wáyé nínú oṣù kẹrin yìí. Ṣáwọn àwọn ẹgbẹ́ náà tó wá jẹ́ kó di mọ̀ pé àwọn ò ní dúró sórí ìpàdé àwọn aṣòfin àti Tinubu nìkan. Wọ́n ní lẹ́yìn ìpàdé oṣù kẹrin tó ń bọ̀ yìí, àwọn yóò tó bá gbogbo àwọn ọba káàkiri ilẹ̀ Nàìjíríà ṣe ìpàdé, bẹ́ẹ̀ làwọn yóò bá àwọn ẹlẹ́nu lọ́rọ̀, àwọn léèkàn tí wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà náà ṣèpàdé lórí bí wọn yóò ṣe mú ọjọ́ àti ọdún tí wọn yóò ṣe àtúntò sí òfin ọdún 1999 láti wá òfin tuntun darí orílẹ̀‐èdè Nàìjíríà.